bí a kò bá rí àdán á máa fòbè ṣẹbọ, ẹyẹ bí ọ̀kín ò sí nígbó, ìlera lògùn ọ̀rọ̀. Èyí ló mú kí a mú ìpolówó yìí wá sétí gbọ̀nyín látọ̀dọ̀ bàbá wa Ògúnbámiṣẹ́ Jáwéṣọlá Abalis, tí wọ́n mọ̀ nípa ewé àti ìgbà tí bí a ṣe ń yọ ọwọ́ padà nípasẹ̀ ṣíṣe ìtọ́jú aláboyún, obìnrin tó wojú Ọlọ́run fún ọmọ, ògànjà títà, ọkàn ọmọkùnrin tó lami tàbí tí ó ṣàn, ogun àrùn stroke, ẹ̀yẹ́ náwọn àgbà, tí ọmọ bá jókòó sínú aláboyún tàbí tí ó dùbúlẹ̀, fún iṣẹ́ ilẹ̀ títà, ilé títà, mọ́tò títà, tí ẹ̀dá bá ṣe ọmọbìnrin tàbí sọmú yòyò, ẹ̀dá dùbúlẹ̀ tàbí ẹ̀dá òró, aṣọ orí ọyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pàápàá jùlọ ogun àrùn kògbóògùn èyí tí a mọ̀ sí HIV, ọmọkùnrin tàbí ọmọbìnrin tí ó ń wojú Ọlọ́run fún ọkọ tàbí aya, ọkùnrin tàbí obìnrin tó ní ìbálòpọ̀ láti ojú oorun. Ẹ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu àwọn bàbá wa. Tèmi ni Ògúnbámiṣẹ́ Jáwéṣọlá Abalis. A máa ń ṣètọ́jú obìnrin tó bá ní ìdádúró bíi àrùn sọmúrúrù, ẹ̀dà. Ọmọ ẹnikẹ́ni bá ṣọkùnrin àbí obìnrin tí ó bá ní HIV, àbẹ̀ lọ́hùn 7 days ọjọ́ 7 la máa fún wọn tá a máa fi parí iṣẹ́ yìí, tó dẹ̀ máa padà lọ ṣe àyẹ̀wò tá a mọ̀ sí test tó máa rí pé gbogbo ẹ̀ lẹ́yìn Ọlọ́run ti kápẹ́. Ní ọ̀nà kejì ẹ̀wẹ̀, bí ọkùnrin adélébọ̀ àbí obìnrin adélébọ̀ tí ò ṣọmọdé tó bá ń tọ̀ sílé, eléyìí ò ní ká kọ ìyàwó wa àbí ká kọ ọkọ wa sílẹ̀. So iṣẹ́ yìí náà la máa ṣe tọ́lọ́run máa gbàdúrà ẹ̀ tóun náà máa bá dúpẹ́ fún Ọlọ́run. So nífẹ̀ẹ́ àìsàn ló gbà ọ́, gbogbo ala máa ṣe oríire tá a máa dàgbà tá a máa dògbò. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ nífẹ̀ẹ́ wọn lọ, ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu àwọn bàbá wa yìí. Fún ìtọ́jú tàbí ìwòsàn ẹ lè pa àwọn bàbá wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 36 07 7693 tàbí 080 75 65 35 7. Tí ẹ bá fẹ́ rí àwọn bàbá wa, àdírẹ́sì ilé wọn ní nọ́mbà 3 Ning Road, Ìlọtí, Ìjẹ̀bú Òde. Ire o.